ọpẹ́ o ọpẹ́ o Olúwa ṣeun o kábíyèsí Elédùmarè kábíyèsí fún ẹ̀yin alálẹ̀ a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lọ́balọ́ba àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò pátápátá látòrí ọlọ́pàá DSS sójà àmọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin hunters ẹ̀yin ọlọ́dẹ ẹ̀yin bàbá wa Àgbẹ̀kọ̀yà àtàwọn retired soldiers group tí wọ́n wà káàkiri ẹ dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ẹ ṣé ẹ̀yin ládéládé pàápàá lórí kíni ìròyìn ayọ̀ ni bàbá màmá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé tẹ́ jọmọ Yorùbá àtàtà ọwọ́ ti tẹ̀ wọ́n àṣírí wọn ti tú àwọn ọ̀tá ìran Yorùbá àwọn tó lọ yìnbọn sí olóyè Sunday Adéyẹmọ nínú igbó Orúmọlẹ̀ tí wọ́n ń pè ní igbó rìsáàfù ẹ gbọ́ nínú igbó Orúmọlẹ̀ tẹ́ ń pè ní igbó rìsáàfù inú igbó tó jẹ́ wípé ohun tó wà ń bẹ̀ ọkọjá òye àwọn tó fi gbó yìí lẹ̀ látọjọ́ pípẹ́ ṣẹ́yìn ti mọ̀ pé igbó tí wọ́n ń pè ní Old Ọ̀yọ́ Park ọ̀fẹ́ kódà kì í ṣẹgbẹ́ ìpínlẹ̀ Èkó ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ẹ wá gbọ́ tuntun lónìí ẹ gbọ́ bí ẹ wá gbọ́ fídíò tó ń jà ràyìnràyìn níwòye òru àná wípé àwọn agbébọn yìnbọn sí olóyè Sunday Adéyẹmọ àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ níbi tí a ti rí àwọn méjì tó ṣèṣe nínú àwọn ọmọ ẹ̀yìn lẹ́yìn ìlú ẹkùn ọmọ Yorùbá ọwọ́ ti tẹ̀ wọ́n ti ń jẹ́wọ́ wọ́n ti ń kà bòròbòrò bí àjẹ́ tó yíwọ́ fún wọ́n ti ń jẹ́wọ́ àwọn tó rán wọn báwo ni wọ́n ṣe rìn báwo ló ṣe jẹ́ tí wọ́n fi lọ ambush olóyè Sunday Adéyẹmọ àṣé kárìn àpọ̀ lóòótọ́ ìyẹ̀ni ẹ wo bí màá gbé yín débẹ̀ ẹ farabalẹ̀ ó ní reason ẹ jẹ́ ń ṣàwọn àlàyé kan fún yín tó ṣeé ṣe kẹ́ ẹ má rí gbọ́ nínú fídíò yìí bẹ́ẹ̀ bá gbọ́ pé olóyè Sunday rìnrìn àjò léyìí tí àwọn kan bọ́ta tí wọ́n lọ pariwo ó fẹ́ gba ríyìn orírìyìn ní Gani Adams ló loríyìn kíní kan ló loríyìn kíní kan Sókótó lódìn kíní kan ìsàlẹ̀ ibì kan l'Ógbómọ̀ṣọ́ ló loríyìn ìròyìn òfégè ìròyìn fẹ́ẹ̀kì tí wọ́n ń gbé síta fún wa pé àwọn ọlọ́pàá sọ pé àwọn ọmọ gbòó rí o àwọn kíní kan sọ àṣírí ti tú àwọn tí wọ́n wà ń di ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ ayé tuntun wípé ayé tuntun kan wà ń bì kan ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí kẹ́ ẹ lè mọ̀ wípé lóòótọ́ ni mo wí fún yín ayé tuntun ń bẹ nínú igbó rìsáàfù igbó Orúmọlẹ̀ èdè rèé àwọn eléyìí ti jẹ́wọ́ báyìí torí pé ọwọ́ ti tẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni èròǹgbà àwọn tí wọ́n fẹ́ wá ṣe fún ìran Yorùbá pátápátá ni mo fi bẹ̀yìn mọ́rọ̀ yìí bẹ́ẹ̀ sì farabalẹ̀ wo fídíò yìí ẹ bá máa share ẹ jẹ́ ó máa wọ̀ gbòòrò ayé lọ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ ìdí tí wọ́n fi tí olóyè gangan fi wá post ẹ̀ pé tó wọ́n àtáàkì wa o gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ ìdí tó fi ń ṣe post tó fi ń fídíò ṣe ẹ ti wá rí ń sin abẹ́ ẹ̀ ní rí ẹ máa rí gbogbo ẹ̀ wò bí ìran ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ dákun ẹ má jẹ́ ọpẹ́ bó ṣe ń dọ́dọ̀ rẹ bó ṣe ń wò lọ máa bá mi chíà ẹ jọ máa wọnú ìgboro ayé lọ jẹ́ káwọn ayé ó máa rí jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé bó ṣe rí rèé òtítọ́ lọ̀rọ̀ ẹ wo bí ẹ fi àwọn wèrè èèyàn lẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lòdì sí òmìnira orílẹ̀-èdè Yorùbá àṣà àti jókòó lórí gunpowder lóòótọ́ nínú fídíò ilẹ̀ ẹ ti mọ̀ ọ̀yá òun rèé ẹ̀ ń ṣó bẹ̀. àti wípé kí làwọn nǹkan tó yẹ ká láǹfààní láti mọ̀ nípa ìrìn àjò olóyè Májàsọ́lá sínú igbó rìsáàfù yìí òun ni mo fẹ́ sáré nà níbẹ̀ fáwọn tí wọ́n ń béèrè pé báwo kàṣá báyìí kàwòdì níbo la bá dé níbo níṣẹ́ ọ̀hún dé dúró níbo ní lọ àti àwọn ìbéèrè táwọn èèyàn kan béèrè pé must you post everything online òun ni mo fẹ́ láǹfààní láti yànnàná àkọ́kọ́ kí nìdí tá a fi ń gbé gbogbo ẹ̀ sórí ẹ̀rọ agbágbé fáwọn èèyàn láti mọ̀ ìdí tá a fi ń láǹfààní gbogbo tá a bá ṣe tá a fi ń jẹ́ kí ọ̀sá wo ìwòrìwò nítorí bá a ṣe ń jo kí wọ́n mọ̀ bá wa jo níjòkújò
jẹ́ kí ayé rí ọ, tọ́lọ́run bá rí ọ jẹ́ kéèyàn rí ọ. Tá a bá mọ láǹfààní láti mọ gbé sórí agbágbé tí nǹkan kan bá ṣẹlẹ̀, wọ́n á ní àwọn Sunday Igboho ló lọ pa lágbájá ló ṣe báyìí. Àmọ́ ohun tá a bá ti fi léta, oníkálùkù ó mọ̀ pé ibi táwọn Igboho wà nìyí. Àìmọye nǹkan míì tó ṣẹlẹ̀ tá a láǹfààní láti gbé sórí ẹ̀rọ agbágbé. Àmọ́ gbogbo ohun tá à ń post ẹ̀ láti jẹ́ ká yóò mọ̀ pé nǹkan báyìí làwa ṣe. Nítorí tá a bá láǹfààní láti wọnú ìlú kan, a kì í kábíyèsí ibẹ̀, wọ́n sì fún wa láwọn ọdẹ tó mojú léjànú igbó yìí láti tọ́ wa sọ́nà wípé ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà, ibí yìí ni ká gbà. Àtàwọn fijilantẹ àtàwọn ètò ẹlẹ́tọ̀ ààbò lájọ́ rìnrìn ọ̀hún. Sójà ń bẹ nínú wa, ọlọ́pàá ń bẹ nínú wa, DSS ń bẹ nínú wa, lakóra wa àti àwọn ọmọ Yorùbá míì lakóra wa pé kàjọṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Nítorí ìka pawọ́pọ̀ wọn mọlé láìrìn ẹ̀rùn, wọ́n pawọ́pọ̀ wọn màgìyàn, àwọn oyin wọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Gbogbo mi ò fẹ́ kú kan kò lè joyè ilé bàbá ẹ̀. Ló fi jẹ́ pé gbogbo ibi tá a bá lọ la fi láǹfààní láti gbé sórí ẹ̀rọ àgbàgbé. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí fọ́nrán tá a rí tí wọ́n ti ṣó gbogbo àbà àwọn Fúlàní. Bó ló ti jẹ́ bẹ́ẹ̀, bó ló sì ṣe rí bẹ́ẹ̀. Kábíyèsí Alípàtà ọba wa nílùú Ìgbòho ló pe àwọn Fúlàní. Nígbà tó pe àwọn Fúlàní, àbàtà lọ́yẹ wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ọmọ kan wà ń bẹ̀ tí wọ́n ń lo ìbọn tí wọ́n jẹ́ Fúlàní. Lára àwọn ọmọ Fúlàní tá a wá mú yìí, inú àbà yìí ní gbé. Ó wá rí àwọn tó jẹ́ bíi bàbá nínú àbà yìí tí wọ́n jẹ́ Fúlàní àti olórí ọ̀dọ́ wọn tá a pè ní Muhammed àti olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú àbà yìí, lájọ wọnú àwọn yàrá yìí kọ̀ọ̀kan. Kò sẹ́ni tó lọ destabilize ẹnì kankan. Àmọ́ ká tó débẹ̀, bí wọ́n ṣe rí mọ́tò wa tó yọ lóníkálùkù fọ́dàgbé, àwọn olórí wọn wà pẹ̀lú wa. Bá a ṣe kúrò ní palace láǹfààní láwọ́ ọbẹ̀ pẹ̀lú olórí ìlú yẹn, àwọn Fúlàní, olórí àwọn ẹ̀yà Fúlàní níbẹ̀, pẹ̀lú olórí ọ̀dọ́ yẹn tí wọ́n ń pè ní Muhammed, pẹ̀lú olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Lájọ wọnú inú àbàtẹ kọ́kọ́ rí bí ìjà àrùn yẹn. Èmi ni mò ń ṣe kámẹ́rà, àwọn ọlọ́pàá wà pẹ̀lú wa. Nítorí tá a bá ṣe bẹ̀, tá a bá kú òun bẹ̀ tán, táwọn kan bá láǹfààní tí wọ́n ya lù wọ́n àbí tí wọ́n sùn bẹ̀, ohun tẹ́ ń sọ yìí kọ́lẹ́ ò mọ̀ sọ ẹni Sunday Igboho tún ti ń dàgbòrò rú. Ló fi jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe àfi ń léde for future and record purposes. Kìí ṣe pé nítorí oríyìn yẹn kọ́ ní ó bí owó, oríyìn yẹn kọ́ ní ó bí káyọ̀ nífẹ̀ẹ́ rẹ, oríyìn yẹn kọ́ ní ó bí káyọ̀ máa pọ́n lé gàràgàrà. Mo kí ìyá mi Princess ọmọ jọjú ọlá, mo dúpẹ́ gbogbo ìgbà. Ìyá yìí ó mọ̀ pè mí gbogbo bá a ṣe láǹfààní láti wà nínú àwọn gbòòrì sáàbù yìí pé Mr Wisdom ṣé ò sí nǹkan kan, iná ò ní tọ́wọ́ yín o, nǹkan kan ò ní ṣàlàáfíà yín. Ọ̀fi tí ẹ lẹ̀ gbọ́ ti ẹni ẹlẹ́ni, Ọlọ́run ní ọ̀ní ò mọ̀ bá a gbọ́ tiẹ̀. I really appreciate whosoever concerned about our movement. Lábà yìí, nígbà tá a dábàá yìí, a máa wọ ọmọ méjì mbẹ̀. A kó wọn fẹ́ ṣọ́ aláàbò. Ìgbà tá a kó wọn fẹ́ ṣọ́ aláàbò, làwọn olórí ìlú yìí, nítorí àwọn Fúlàní yìí náà, àwọn náà ti gbọ́ pé àwọn ọmọ tí ò bá da nínú àwọn fẹ́ jẹ́ kí wọ́n kú ò. Ni wọ́n fi wá ní kájọ wọnú ìlú, ká lọ wo gbogbo ibi táwọn ọmọ yìí ń gbé. Kìí ṣe pé olóyè Sunday Igboho kan wọnú ìlú yẹn ó lè mọ̀ bẹ̀. Nítorí tẹ́ ẹ bá kò ní junction ibi main road tó lọ sí Ìgbẹ́tì yẹn, ẹ máa rìn over 30 minutes drive. Kìí ṣe ṣe driving at speed of 60 or 70.
ẹ máa rìn ní over 30 minutes kẹ́ ẹ tó dé àbàtẹ́ ń wò yẹn. Kò ń ṣe pé akàndédé wọbẹ̀. Nígbà tá a débẹ̀ olórí ìlú yẹn wà pẹ̀lú wa. Miyetti Allah tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà pẹ̀lú wa àti Mohammed làjọ kọ́wọ́ rìn. Kì í ṣe pé kinní kan, àmọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́la ọ̀tọ̀ nìkan tí wọ́n gbé jáde, wọ́n ní olóyè Sunday Igboho ń da omi àlàáfíà àwọn rú. Àmọ́ a kó àwọn aráàlú yìí bíi 4 lọ́wọ́, àmọ́ àwọn tá a bá nínú ìlú bí wọ́n ti gbọ́ wúwúwúwú ni wọ́n kù mẹ́. Nítorí arọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn ń sọ̀rọ̀ ohun tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè, ẹ sì láǹfààní láti ṣe sùúrù láti jẹ́ káwọn tó wà á bí òun yànnàná pé kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí, kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí, kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí. Ìgbà tá a wá wọbẹ̀ a nílò fóònù táwọn ọmọ yìí ń lò, a sì láǹfààní láti lọ tú àwọn inú ilé yẹn láti kọ̀ǹfàmù ìbọn tí kan lára àwọn Fúlàní tá a mú yìí tó sọ pé lágbájá ní. A sì dúpẹ́ lọ́wọ́ olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n dúró wọ́n fa kí n ṣe, kódà wọ́n láwọn ti mú àwọn kan rí tó yẹ pé àwọn kó fún àwọn àjọ DSS àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn. Àmọ́ lẹ́yìn oṣù 3 àwọn tó rọmọ yìí nígboro pé àwọn kìnìún fáwọn concern. Gbogbo ohun tá à ń ṣe olórí Miyetti Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú wa, àwọn agbófinró ń bẹ pẹ̀lú wa, àwọn sójà wà pẹ̀lú wa. Kìí ṣe pé a kàn lọ ń dágbólu. We don't take law into our hands. And every update was given to the Commissioner of Oyo State. Every update was given to the DIG. Fẹ́yìn tẹ́ ẹ mọ̀rọ̀ sọ kẹ́ lọ dẹnu yín lámùrè. Èyí tó tún dà bẹ́ẹ̀ òun ni nígbà táwọn èèyàn ní wọ́n act fíìmù ni wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tí ìbọn bà. Fọ́tò àwọn tí ìbọn bà. Àwọn tí ìbọn bà ni mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀. Nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè. Nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pé bàbá kó sọ fún wọn pé ohun tó jò òun rí lájò rí. Lódìdí bí ọjọ́ 4 kò sẹ́ni tó fomi kára. Oníkálùkù ń ṣe é kìí ṣe pé torí owó, àmọ́ bó ni ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ. Aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC. Orí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà. Kò sì sẹ́ni tó lè goríyìn ẹnìkan. Bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa. Àlera wa kọ́ka ó síwájú kí sèbé ó tẹ̀lé, ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ ká pèrò pọ̀. Kò sẹ́ni tí ń bọ́mọ Gani bínú, kò sẹ́ni tí ń bá Gani jà. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kò gbẹ́rù dórí. Orí yẹn kí ni wọ́n ń gbà? Báyé bá ń fi ọ, ayé ló fi ọ láfẹ̀ẹ́ pa ni. Bọ́ bá fẹ́ jẹ́ kájọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀, ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀. Mo rí ìkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́. Wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà. Oríyìn bí kíni? Olóyè Sunday Igboho doesn't discriminate anyone. Àwọn àjọ vigilante wà pẹ̀lú wa tá a jọ ń wọnú igbó yìí. Àwọn ọdẹ wọ́n wà pẹ̀lú wa. Àwọn àjọ Miyetti Allah wà pẹ̀lú wa. Àjọ pawọ́pọ̀ wípé bó la ti fẹ́ fọ́ láti mọ́ tónítóní. Àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn adọ́dọ̀ọba Ìgbẹ́tì nílé ọlọ́yẹ̀múyẹ àjíbòkè. Kábíyèsí tún pé àwọn vigilante ibẹ̀ yìí pé kí wọ́n kún wa lọ́wọ́. Kìí ṣe pé a kàn ń dédé bọ́ síbẹ̀ ká tó wọbì kan. DIG knew about it. Mo kí bọ̀dá mi bàbá Michael Dúdú Ìgbòho ìkẹ́kọ̀ọ́ ní ṣàlàáfíà yín.
whoever that look down at you will always come back and meet you at the great top. Gbogbo ìgbà làwọn náà ń pè mí pé Àkànbí ṣínà tí ò sí wàhálà, mo dúpẹ́ o, mo dú kẹ̀kẹ́ òkun. Gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí mọ́jà gbọ́ kò sí ń bẹ̀, bá a ṣe ń ṣe ni wọ́n ń gbọ́ lókè. Onílùú ò ní fẹ́ jí ó tú. Ó wá rí bó lọ̀rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bó ló ṣe ṣẹlẹ̀. À ń bọ̀ láti Ìgbẹ́tì, àwọn Onugbó reserve. Ìgbà tá a débẹ̀ la bá àwọn ọmọ méjì ọkùnrin. Àwọn ọmọ tá à ń sọ yìí, ìkan bóyá bíi 24, ìkan bíi 19 years. Àwọn ọmọ yìí ni wọ́n yin barrel. Bí wọ́n ṣe rí wa, wọ́n sáré wọnú igbó, asáré park. Wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó? Nítorí agbede bí tá a ti rí wọn ní rìsáàvù yìí, mọ́tò ò lè rìn bẹ̀, ó dìnà. Ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí, ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kì í ṣe mọ́tò tó lè pàdé mọ́tò anyhow. Àwa pàdé àwọn ọmọ ìbí wọn ṣe rí wa, wọ́n sá wọnú igbó, akànsáré park ni. Gìrìgìrì wípé bo ni wọ́n ń sá lọ, táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù. Ẹni tó sáré wọbẹ̀ níbọn yẹn bá. Ìbọn yẹn, cartridge yẹn, ìbọn yẹn AA ní bíi 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀, bíi 6 ó wọ̀ lẹ́sẹ̀. Àwọn tí torí tí ìbọn yẹn bá yẹn, àwọn ìbọn bọ́ọ̀lì yẹn ló máa fọ́n. So ó gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ṣùgbọ́n ó mọ̀ àwọn àṣà àbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé, ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá ń bì, ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bà lẹ́sẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé, la sáré gbé padà sí títì. Wọ́n sáré dé, ó sì mọ̀ Ìgbòho láwà, ìlú òkè láwà. Gbogbo àwọn nǹkan Yorùbá wọ́n sáré jáwé ewé ni wọ́n ń pe àwọn ọta yẹn jáde. Níbẹ̀ wọ́n yọ ọta méjì kúrò níbi kan báyìí, wọ́n yọ ọ̀kan kúrò níbi gìgísẹ̀ báyìí. Ìgbà tí wọ́n yọ ọ́ tán la wá kó ń bẹ̀, a kó àwọn ọmọ méjèèjì yìí, a kó wọn fún ẹ̀ṣọ́ aláàbò. Ṣó mọ̀, ṣá ṣe fídíò. Àwọn tá a mú, ṣó mọ̀ àwọn tá a mú, ṣó orí fídíò wọn tà bó orí fọ́tò wọn tà fún wọn tó láà heart. Tá a bá gbé fídíò wọn síta àtàwọn recording confessional statement wọn, ẹ bá kú ti ya wèrè síbẹ̀. Ohun tá a fẹ́ jẹ́ rí lẹ̀ rí. Àìmọye nǹkan ló wà tẹ́ ò mọ̀ kankan pa ẹ̀. Ṣébí mi mò ń yà á, èmi mò ń post ẹ̀. Gbogbo ibi tó o bá ti rí fídíò, ọ̀dọ̀ mi lóníkálùkù ti ń gbé tí wọ́n ti lọ ń post ẹ̀. Ọkùnrin tí ìbọn wá báyìí, ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pe ọta bíi méjì jáde, ṣùgbọ́n bíi 6 bí 7 ló wà nú ẹsẹ̀ yẹn. Wọ́n pe méjì, ó kù 5. Ìyẹn ṣẹlẹ̀ bóyá bíi 4 days ago. Lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa náà, àwọn náà yin tí wọ́n, mo fi gbogbo ìkan náà ba ìkan lára àwọn bọ́ìsì tó yìnbọn yẹn, ó bá ń bì. Wọ́n dà pé bíi 3 náà bọ̀ òun náà, àsìkò òun àti àwọn tiwa tí ìbọn bà, àsìkò wọn lọ sí hospital. DPO wà ń bẹ̀, mọ́jà agbọ́kùn sí ń bẹ̀, kò sí sàkámàǹgì kankan. A kó wọn lọ sí hospital. Wọ́n sì pe àwọn àpè ọ̀tá wá, wọ́n sì pe àwọn ọ̀tá yìí jáde. Àwọn tá à ń sọ yìí ara wọn ti yá. Àmọ́ ohun tó jẹ́ ń post ẹ̀ lánàá ni wípé wọ́n act fíìmù ni, kó wá mọ̀ wípé wọ́n act o, 10 ń ṣẹlẹ̀ níjù. Èyí tó tún dàbẹ̀, kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàvù yìí tí gbogbo wa ò mọ̀? Igbó rìsáàvù yìí ó tóbi débi wípé tí wọ́n bá fi ń dáko fún gbogbo Nàìjíríà, oúnjẹ ó sùn wá bọ̀, nítorí ó já sí Sókótó, rìsáàvù yẹn ti pọ̀ jù. Àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ó ní agbára. Nínú igbó rìsáàvù yẹn ṣe mọ̀ wípé àwọn kan ń jí mining wà ń bẹ̀. Wọ́n ń jí mining wà ń bẹ̀.
máìnì tí wọ́n ń jí wà ń bẹ̀ yìí àwọn nǹkan tí wọ́n ń pè lérò ajé ó ní orúkọ àwọn òkúta lóríṣiríṣi tí wọ́n ń jí wà ń bẹ̀ nínú àwọn gbó rìsáàfù yìí tó ṣe pé ìwọ tó bá débẹ̀ wọ́n ti sọ́ dìlú wọ́n ti tẹ̀lú dó síbẹ̀. aráwọn ọba wa míì náà ní agbègbè òkè ògùn yẹn náà tí wọ́n kún wọn lọ́wọ́ táwọn náà gbowó ń bẹ̀ ṣùgbọ́n ọrọ̀ ajé tí wọ́n ń jí wà ń bẹ̀ ó tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ní internal revenue àmọ́ bẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ federal lónìí ó yẹ kíjọba àpapọ̀ mójútó. ohun tó wá fà á tí ajínigbé fi pọ̀ lákòókò yìí ni wípé àsìkò òjò láwà tí wọ́n bá ti ń gbẹ́ ilẹ̀ ń rì wọ́n àríṣẹ́ ṣe ni wọ́n fi fọ́dà gbè sígboro ni wọ́n fi ń jáwọn èèyàn kó. mo ń bọ̀ ni wọ́n fi ń jáwọn èèyàn kó. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú gbó rìsáàfù yìí tó o bá ń gbọ́ mẹ́kà mọ́rò mọ́sọ̀fẹ́ nìkan wọ́n ń wa máìnì ńbẹ̀ àwọn wo ló ń wa máìnì ńbẹ̀ ta ló fún wọn láṣẹ ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò mọ̀ sí tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ń pè bìkan ní báání ẹ lè gba bọ́ ní wọnú gbó rìsáàfù yìí ẹ lè gbàgbé tì wọ́n ní ojútùú ń bẹ̀ gbogbo ọmọ òkè ògùn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ lórí. àwọn ọlọ́pàá tá a jọ fẹ́ wọbẹ̀ gan sọ pé lọ́jọ́ táwọn fẹ́ wọbẹ̀ àwọn fẹ́ lọ mú kírímínà ń bẹ̀ àwọn àjọ kan wà ń bẹ̀ tí wọ́n pera wọn ní vigilante wọ́n dá ní vigilante nínú ibẹ̀ wọ́n ń ṣe ayé mi ń bẹ̀ yìí gbogbo ètò ọrọ̀ ajé wa wọ́n ń jí wà bẹ̀ nínú gbó rìsáàfù yìí ní gbó rìsáàfù yìí fi dẹ̀rù jẹ̀jẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wọbẹ̀ àwọn kinní tí wọ́n fi ń break stone wọ́n fi táwọn fi ń kó ọrọ̀ ajé kò ń bẹ̀. à ń fàkókò yìí bẹ̀ Inspector General of Police àti àjọ DSS tẹ́lẹ̀ rí olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́ wọ́n sì ti ń gbégbésẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀ olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bìbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fi ń wọnú gbó reserve yẹn lọ oríyìn kìnnì mo kí ìyá mi Tóyìn Tomato bó ṣe ń lọ ọmọ onímúṣe àjínà ọmọ onímúṣe àná tòru mo kí yín mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ̀jì ṣé kí n sọ fún ọ wípé ṣé o lè fi ru Portable tọrọ ọmọ ìwọ obìnrin tó ń gbọ́ náà ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọkọ rẹ ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè tó lè faṣọ ya mọ́ bàbá rẹ̀ níta gbangba irú ẹ̀ náà wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn náà wọ́n ń bàbàrà lẹ́ ń kọ́mẹ́ǹtì ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀‐èdè yìí àbí. ẹ káàbọ̀ padà ẹ kú ìrìn àjò bó ṣe bí gbogbo wa ti rí nǹkan tí mò ń sọ báyìí yes ó kọjá òye ẹ̀dá ẹ gbọ́ bóyá ẹ gbọ́ mi dáadáa mo ló kọjá òye ẹ̀dá ẹ gbọ́ nǹkan tí Mr. Wisdom sọ ẹni tó jẹ́ kámẹ́rámánù tó ń ṣe kámẹ́rà bí wọ́n ṣe ń wọnú gbòòrè tó ń fídíò wọn bó ìṣẹ̀lẹ̀ ṣe ń ṣẹlẹ̀ òun rèé ni wọ́n sì ló ṣojú mi kòró kò ní sì tàn ẹ̀ sọ ṣojú mi ló ṣe o kò gbọ́dọ̀ sì tàn sọ ẹgbọ́n ṣẹlẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ bó wọ́n ṣe rìnrìn àjò wọn gbogbo ibi tí wọ́n ti ń sọ pé tó àwọn abúlé tí wọ́n dé rí níbi tí àwọn Fúlàní yìí ti sá ṣe rí àlàyé tó wà ń bẹ àwọn mẹ̀yà tí a wà nínú wọn àwa ti sọ èmi ti sọ nínú àwọn prógáàmù mi kan wípé olóyè Sunday Adéyẹmọ ikú tó pẹlẹ́dìẹ ò gbọdọ̀ pélé wúrẹ́
wọ́n ní kò mọ̀wé ẹ filẹ̀, kò mọ̀wé ṣùgbọ́n lọ́pọlọ. Ìyá mi Àṣàbí a ní nígbà tí wọn ò kàwé o kí ni wọn ò gbà lóṣù o. Ọgbọ́n orí ẹni kó má fi ìyà jẹ ni. Ọgbọ́n orí ìyá mi á ní kò gbọdọ̀ fi ìyà jẹ yẹn. Ó sọ máa ń sọ fún wa pé bẹ́ẹ̀ bá kàwé ọgbọ́n tẹ́ ẹ ní kò gbọdọ̀ fi ìyà jẹ yín. Ó yẹ kọ́gbọ́n yín kó lè ṣe yín ní nǹkan. Ọgbọ́n orí olóyè Sunday ojú tí bàbá ńlá kó ẹ̀yin tẹ́ pera yín pòfẹ́sọ̀ lọ. Ẹ̀yin ọ̀mọ̀wé ó jọgbọ́n orí yín lọ. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹ̀yin ṣàjọ pé ẹ lọ sòyìnbó fótófótófótófótó. Ebi gbogbo òyìnbó yín náà lọ jẹ́ pé ẹbọ ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ wọnú state police lókùn tẹ́ ń lò. Mílíńtíà àbí kílẹ̀ pera yín tẹ́lẹ̀ ajàfẹ́ ọmọ ẹgbẹ́ ìlú lè dúró lórí yẹn. Orílẹ̀-èdè wo ló wà tí ò sí irú ẹ̀? Wọ́n lórílẹ̀-èdè àwọn advanced country wọ́n lọ́lọ́pàá ìbílẹ̀, wọ́n ní tìpínlẹ̀, wọ́n ní sójà wọ́n ní síbẹ̀ àwọn private àwọn individual tó yẹ in case tí wọ́n wà bí irú OPC tá à ń sọ yìí, bí irú Àgbẹ̀kọ̀yà, bí irú vigilante group, bí irú hunters. Ṣebí tọ̀dọ̀ yín lẹ ti fẹ́ dàpọ̀ mọ́ àánú yín ṣe mí. Ẹ rò pé àwọn ọmọ míì tẹ́ ń kó káàkiri tó yẹ pé ìyàwó ẹni bá ìyàwó wọn sọ̀rọ̀ tó rajà lọ́wọ́ ẹ̀ tó jókòó tó bá pẹ́ ń bẹ̀ tí wọ́n nà lóògùn ni. Ẹ rò pé irú wọn ni wọ́n wáyé. Ẹ ti lulẹ̀ sí ọ. Ẹ rò pé irú wọn ni wọ́n kó sínú state police. Àbáwọn lẹ́nu ń já wáyà yìí tí ń sọ̀rọ̀ tí tọ́ ń já lẹ́nu ẹ̀yìn. Tí ọ̀rọ̀ rọ̀ sọ tó gbé gò sójú bí kí náà ń pe àwọn kíní kan ayé àtijọ́. Tírú àwọn ilé náà wá ní state police. Àbáwọn ọ̀yọ̀kọ̀yọ̀kùn tí kò ti tóbi báyìí náà rò pé wọ́n kò sí state police. Irọ́ ó ti ẹ lọ tún mú ẹ lọ tún kíláàsì kà ní. Ojú gbogbo wa ló ṣe òun lẹ́gbọ́ yìí. Tẹ́ ẹ bá fẹ́ proof olóyè Sunday Adéyẹmọ wrong, then according to this video nǹkan tí bàbá yìí sọ yìí, go and challenge the Ọ̀yọ́ State Police Command, challenge Ọ̀yọ́ State DSS Command. Ẹ challenge, ẹ lọ sí àwọn ìlú àwọn ọba tí wọ́n dárúkọ yẹn kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn. Yàtọ̀ sí àwọn kan àwọn olóṣèlú karambani tí wọ́n ti fura wọn sọ́dà tí wọ́n wà ní ọ̀dọ̀ Ṣèyí Mákindé tí yẹn ò dẹ̀ fura pé wọ́n fẹ́ bà ìrìnàjò òun jẹ́ ni. Ó ní òun náà tètè fọwọ́ ara ẹ̀ síbi tí ọwọ́ ẹ̀ gbé kó jókòó jẹ́, kó sì ṣe nǹkan tára ló ń fẹ́ tó ti gùn láyọ̀ kó sọ̀ láyọ̀ jẹ́jẹ́jẹ́. Ó gbọ́ tiwọn. Bó ti ẹ̀ jẹ́ pé àwọn wèrè olóṣèlú kan náà wà ẹgbẹ́ tí wọ́n náà wọ́n ti nẹ́bọ̀ state ẹ̀ tí wọ́n ti bá àtọmọ Yorùbá o àtọmọ Ìgbò, tọmọ Yorùbá náà tíìmù papọ̀ pẹ̀lú ọmọ Ìgbò níbi tí ìran Yorùbá tẹ̀rù yìí bà mí nìyẹn. Tó sì ń sọ categorically ń sìn pé òun máa ti nẹ́bọ̀ iná tẹ̀ tí ń jó lù ẹ̀. Irú náà wo ní ń jó? Mákindé ò ní political problem nígbà tó rí pé pátì PDP ti kú lòun náà kú ń bẹ. Bọ̀ iná tí ń jó Mákindé sí òjú náà àwọn ọmọ tí wọ́n kó lọ, ẹ lọ mú àwọn tó ń sọ̀rọ̀ yìí ẹ wádìí wọn. Àmọ́ bẹ́ẹ̀ kọ́ làwa ń lọ. Bí wọ́n ṣe ṣe ìkọlù sí olóyè Sunday Adéyẹmọ, àṣọ lọ́wọ́ kan àbòsí nú. Àṣé ó ní ọwọ́ kan àbòsí nú. Bí wọ́n ṣe kọlù olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Nígbà tí irú eléyìí bá sì ń ṣẹlẹ̀, ẹ dákun kí ẹ̀kọ́ wo ló ń kọ́ àrùn ẹ̀mí? Ìyẹn ni kẹ́ ẹ wí fèmí lèmi fẹ́ gbọ́. Òun lẹ gbọ́ bọ́ ṣe rìnrìn yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bọ́ sórí social media wọ́n fẹ́ gbògo Ìbà Gani Adams ti lógo ti already náà. Àkọọ́lẹ̀ ti wà fún nígbà kan rí. Ẹgbẹ́ Ìbà Gani Adams yóò ní ohun tó ṣe. Èmi lè sọ tí kì bá ṣe ọ̀rọ̀ Ìbà Gani Adams. Tẹ́ ẹ bá dé Mushin lónìí
tó fi especially níbi let me take Mushin as an example tí wọ́n fi tí ó jẹ́ pé bẹ́ẹ̀ ni Malawa Ìdí Àràbà náà wà yìí nìsín Agége nìkan náà settle sí if not intervention Gani Adams ní ọdún yẹn lọ́hùn gbogbo Mushin á ti di mala tó lásìkò yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti nífọ̀ndé egun tẹ́lẹ̀ sápadà sílùú wọn àwọn tó yà lọ ìlú míì yà lọ wọn ò bá ti dominate àwọn náà tẹ́ bá dé ibi tí wọ́n wà ní Mushin lónìí nídìí Àràbà 247 wọn èsùn ó sì dọ̀tí ju ìjọba oníwà lọ bá wọn gbà àbí tí ó lè wọn ti dẹ lẹ́nu ìrora àwọn náà ti ń gba káàdì àwọn náà àwọn jọ ń lo hospital Lagos State ni òǹgbà tó gbé dé tó gbé náà ojú wọn gbà yẹn lọ́hùn wọn ká ó wà nù tán bóun náà gbà náà Yorùbá rí ìdí tí àwọn bàbá yìí tí wọ́n fi pinnu tí wọ́n fi yàn án gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò nìyẹn gbáà akọni lọmọ ọkùnrin yìí máa jẹ́ ó sì ṣiṣẹ́ akọni náà o níbi Ọlápẹrẹ o ẹ má jà tanra wa àmọ́ níbi tọ́rọ̀ dé dúró yìí ẹ ṣe fẹni tó lè ṣe lásìkò yìí lẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹ lè jọ yẹn bó kéré sí yín bóyá lọ́jọ́ orí ni o bóyá nípò agbára ògùn ni o tàbí mímọ̀ yàn tàbí pé ìwé tẹ̀yìn kà kò ká ẹ fi ilẹ̀ ọmọ burúkú ọmọ rógun ló fi ń korí bomi gbóná ẹ fi ilẹ̀ pẹ̀lú ọmọ burúkú ẹ̀ náà kí ẹ̀ náà yàn sí sí. ẹ bá mi ṣe ètò yẹn dákun gbogbo ìran Yorùbá ẹ ṣe àtúnpàdé màá máa fún yín ní update lóríṣiríṣi ó dàbọ̀.